mo mà ṣe ń gbọ́ fídíò ibi tó ti dárúkọ Papaya X ni ọmọ jogún wèrè fún ara ẹ̀. Mo ṣe ń gbọ́ fídíò ibi tó ti dárúkọ Papaya X ni ṣé Papaya tún wá fún ẹ ni? Lizzy ọlọ ó fọ́nì o, ó fọ́nì gan o. You are very very funny. Sórí irọ́ ló gbé dání ó lè lòdì mẹ́rù. Jẹ́ ẹran ẹ létí kínní kan ẹ̀yin èèyàn ẹ bá wa dájọ́ kínní yìí. Lizzy ibi báyìí la wà tí Lizzy ti sọ fún wa pé ọ̀rọ̀ fámílì òun ló fẹ́ wá sọ. Ṣé Papaya X bá bọ̀dá àlàtì sùn ni? Torí I don't understand. Ṣé X bọ̀dá àlàtì ní Papaya X ní báyìí? Oríṣiríṣi Lizzy. You are a full-time blogger. Má jẹ́ kí anybody parọ́ ọ̀tún ẹ̀. You are a full-time blogging ló fi ń jẹun, òun ló fi ń mu ilé ayé. You cannot do anything without blogging. Because if you look at it very well, you understand that kí ló ṣẹlẹ̀? Kí ni ò ṣẹlẹ̀? Kí ló kan Papaya? Ṣé òun ló bà tiẹ̀ jẹ́ ni? Ṣé òun ló rún tí ẹ jẹ́gẹ́ ni? No. Papaya has never said anything about you before. You are hungry. I think this is where you ibi tó gun tún gbà wọlé sí ẹ lára ni. You wanted Papaya X to be with you. Bóyá o ti try láti friends ẹ rí, ọmọ yẹn ò wo bẹ̀. O ti try láti friends ẹ rí, ọmọ yẹn ò wojú ẹ kò dẹ ẹ lóhùn. Now that is where the problem is. You are now seeing the girl going to Iyabo Ojo. Ó wá sọ pé Papaya ń ṣẹ̀sìn kiri, ẹ̀sìn wo? Onígbà tó sọ pé ibẹ̀ ló fẹ́ lọ, ibẹ̀ ló ti ń ṣẹ̀sìn kiri. You are telling, see, Lizzy, ní sùúrù o. You are family it pé Iyabo ni gist lover, pé wọ́n bully ẹ̀ lọ́dà gist lover, ṣó tún yẹ kó lọ sọ́dọ̀ Iyabo ni. Lizzy, you want people to believe you. Let me give you a very, very small illustration. Very small. If you want people to believe you, just do this one thing. Give us a proof. Ṣé bó sọ pé doctorate ló jí gbé àbí báwo lẹ́sẹ̀ ṣe ń pera yín yẹn wọ́n tẹ̀ ti strip ẹ̀ lọ́wọ́ ẹ̀. Give us a proof, just one tiny proof. Wípé Iyabo ló ní gist lover. Prove it to us pé Iyabo ló ní gist lover. You don't need to do anything much. You just have to shake it. Just prove it to us. That is all you have to do. If you prove it to us, ó máa wá easier láti lọ mú Iyabo, á lọ bú so. Iyabo ọba jẹ́ kó lọ lẹ́nu wa. Òun ni gist lover tó ti ń búlé èèyàn látọjúmọ́. Ìwọ kàn máa jáde ó máa sọ̀rọ̀. You want to chase people away from Queen Mother. Because gbogbo nǹkan tó sọ pé Queen Mother ṣe, there is no single proof of her doing it to you or to anybody. Queen Mother has been the sweetest person on this social media space. Helping people, one thing you can never do. One thing you can never do. You only help anybody to spite the other person. You sat down there trying to tell Papaya that Iyabo ló ń bully ẹ̀ lọ́ndà gist lover. Ṣé wọn ò bully Iyabo? Ṣé wọn ò bully àwọn ọmọ ẹ̀ lọ́ndà gist lover ni? Iyabo's daughter tó ṣe wedding, wọ́n ti drag ẹ̀ pa lórí gist lover. The same way bó ṣe sọ pé ó sanwó yìí, I don't know even if they paid for her, but I just realized that they stopped dragging her. But they have dragged her, they have linked her to different men. They've said Oloshoni, they've said so many disgusting things about Priscilla and other gist lover. But ó ní rí yẹn gbé o. Ta ni gist lover ò drag? Ẹ mọ̀ bí Iyabo ò ṣe kí n fi ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ ṣeré. Kò kí n fi ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀, kò kí n fi báyọ̀ ṣeré. But ta ni gist lover ò drag inú gbogbo yín? So ṣé Iyabo ló máa drag ọmọ ẹ̀? Ṣé wọn ò drag Iyabo fún ara ẹ̀ gan lọ́dà gist lover ni? Bọ́ owó gbà tóun àti gist lover tó ń go back and forth ni. Nígbà tí Stephen ti Solomon Apostle Suleiman jàre.
ṣé wọn drag ikú ìmọ̀dà tó pè lólóṣó lọ́dà kìíní tó sọ kó ṣe tírísàn pẹ̀lú Stephen. So what are you saying? Prove it pé Ìyábọ̀ ló ń drag àwọn èèyàn ló ń dà gist over tó tún drag ara ẹ̀ tó tún pèrè ẹ̀ lólóṣó tó tún drag ọmọ ara ẹ̀ ló ń dà gist over. The only reason why Gist Over and Iyabo were friends is because of that obese election. Yàtọ̀ sí yẹn, prior to that, they've been dragging Iyabo, they've been dragging Priscilla under Gist Over. The only reason tó fi drag Iyabo under Gist Over is very simple. It's because of they have the same agreement, like they see something the same way, politically motivated stuff. That's why they stop dragging her. Yàtọ̀ sí yẹn, Iyabo go dey chop dragging under Gist Over. Ìgbà wo ni Gist Over gan function? Wo years ago tó ti drag Papaya. Gist Over is not as functioning as before now. Oni ṣé èyàn ò kì í ní issue pẹ̀lú àwọn staff ẹ̀? Ṣé ìwọ ò ní issue pẹ̀lú àwọn staff ẹ̀ ni? Ṣé bá wà lórí social media ti sọ pé ọmọ kan ó ṣe kíní kan fún ó ṣe kíní kan fún ṣe ló lọ rojọ́ ẹ̀ kiri. Àwọn èèyàn máa ń ní issue pẹ̀lú staff now. So èwo lẹ̀sìn bẹ́ẹ̀. She has a PA, the PA owó tó fi sínú account PA tó fi run the things. Ọmọ yẹn mówó yẹn wọ́n ná jẹ òun àtẹ̀gbọ́n ẹ̀. So èwo lẹ̀sìn tí Papaya ṣe, I don't understand. Ọmọ tó náwó jẹ kọ́nà ti jẹ́ jù sí kíní. Ẹ̀sìn wo ló wá ń ṣe? People have issues with their staff, with their worker, with their everything. So ẹ̀sìn wo ni Papaya ń ṣe? Ṣó jalè ní àbó fàdíyà àbó lọ́dọ́kó? Ẹ̀sìn wo ló ń ṣe? Because sometimes ibi táyé bá kọrí sí ìdí ni ìwọ máa kọ síbẹ̀. Ọpọlọ ẹ̀ ò kì í ṣiṣẹ́ kù. Ọpọlọ ẹ̀ jọba gan. Kí ló ń ṣe ẹ́? Kí ló tó ṣe pé irọ́ bayé ẹ̀ jẹ́ báyìí? What is wrong with you? Ó wá ní owó ìyàgbọ́n ni Aliu náà. Ṣé ìwọ kì í sọ pé ṣẹpẹtẹrí discount, bàbá jẹgẹjẹgẹ discount, àgbẹ̀sùn kìíní kan discount, kí lè rò pálíù máa ṣe náà? Ara ẹ ló ti kọ̀nà. Now you are feeling the heat of what Aliu is doing to people the same way you did to people. Aliu is coming for pe Papaya X. Ó ní kí n ṣe concern ẹ ni o. Ìwọ ló máa jọyà ẹ o. Torí under ẹ̀ Aliu wá. Ìwọ ló train Aliu. Aliu systematically ó subject ẹ sí bully. Under ẹ̀ Aliu wá. Ìwọ ló train ẹ. Ó wá ní kò kàn ẹ́. Ó kàn ẹ́ o Lizzy. Ó kàn ẹ́ nǹkan tó bá ti kàn Aliu ó ti kàn ẹ́ nìyẹn. Ta ló ń gbé gbogbo àwọn colleagues ẹ̀ ṣe pé you did now. Kó tó di pé Aliu Brett ń ṣe gbogbo rádaràda yẹn. Was he like that before? He learned it from you. Ó kọ́ṣẹ́ ó mọṣẹ́ dáadáa lọ́wọ́ ẹ̀ ni. Ó kọ́ṣẹ́ ó mọṣẹ́ dáadáa lọ́wọ́ ẹ̀ ni Lizzy. Kí ni pálapàla yẹn? Kí ni gbogbo rádaràda yẹn? Àwa ló fẹ́ máa lò ó fún lórí social media. You think we don't understand? Now you are trying to shake it because you know they are coming for you. You are a bully. You are a bully and you don't want to be bullied. Ó máa ń sọ pé kì í wá fún anybody o. Àwọn ló máa kọ́kọ́ wá fún ẹ. Aliu tó wá fún yàn nǹkan sí on your behalf. Ó wá fọmọ yẹn torí pé ó fẹ́ ta fíìmù tó ti mọ̀ pé fíìmù yẹn ó ti ṣe kíni dead on arrival ní career ọmọ yẹn náà. Kì í tẹ́ ẹ ṣe fíìmù nìkan. Career ẹ̀ gan is a dead on arrival. And he's bullying people. Putting your pictures there. Bullying people. Ó wá ní kòkò ẹ̀ ó kàn ẹ̀ náà your picture is there. Now wọ́n fi fọ́tò ẹ̀ bully àwọn èèyàn náà. Àwọn èèyàn tí ò wá fún ẹnìyẹn ṣó ti rí pé àdàbí àti ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó máa ṣiṣẹ́ orí ẹ̀ ló ti máa ṣiṣẹ́ orí ẹ̀ ló ti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́. Papaya has never said anything to you before. Mommy Jaiye Kuti has never done anything to you before. But Aliu is over there bullying them on your behalf with your picture. Welcome to Egypt, Lizzy. Ṣó ti wá rí pógùn tó gbé dání ṣó ti rí pé orí ẹ̀ Aliu mọ̀.
ó máa fi ọwọ́ ara ẹ̀ bá ara ẹ̀ jẹ́ ni inú ilé ẹ̀ lògùn yẹn máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí dáhùn lórí ayé láti. What a crazy delusional woman. But what were you expecting? O rò pé bó ṣe ń ṣe lọ bó ṣe máa lọ nìyẹn ni. Òṣùwọ̀n tó bá fi wọ̀n fún yàn náà máa fi wọ̀n fún ẹ̀ náà Lizzy. O rò pé bó ṣe ń ṣe lọ yẹn bó ṣe máa lọ nìyẹn. Nǹkan tó bá fi wọ̀n fún yàn náà máa fi wọ̀n fún wọ̀ náà. As simple as that. Abẹ́ni lórí ni ẹ́. O fẹ́ yẹ kí ìdá gba orí ẹ̀ kọjá. Kò possible now. It's impossible. And you caution Mosheni now. He learned from the best. He learned from the best. The same thing you are doing. Laliu náà ṣe. Wọ́n pọ̀ mbẹ́ o tó ṣì máa ṣe. Tó bá bẹ̀rẹ̀ báyìí, ọwọ́ ẹ̀ ò ní lè ká mọ́. Laliu ló ṣe ìgbọ́ tó ń sọ̀rọ̀. This is what her mother is doing. Àbí his mother dẹni. Ìyá àwọn alákọ̀ọ́kẹ́. You want everybody to come to your side. You cannot prove everything you're saying against Iyabo Ojo. You have to prove it. Let them know that mom nǹkan tó ń sọ kì í ṣe wèrè. Because right now, the whole world see you as a mad woman. Prove it. Pé Iyabo ni gist over. Prove it. Bí Iyabo ṣe bá tiẹ̀ jẹ́ tó sọ pé tó wá ti ń fọwọ́ ṣiṣẹ́, wàá máa fẹ̀yìn ọwọ́ dànù. Bí Iyabo ṣe di ẹ lọ́wọ́ iṣẹ́, ṣe ẹjọ́ ń ṣiṣẹ́ kan náà ni. Nǹkan tó bá wà bẹ́ẹ̀ ló máa sọ. You go talk am. People go understand with proof and evidence. You just sit down every day. You just a drag person when they talk to you, when they see you. And you want people to believe that nonsense. Kí ló fi wá pè náà? Jọ́ kí ló fi wá pè? I just they look you, they pity you. Sórí ìgbà tí ìyá bá máa bẹ̀rẹ̀ nínú ayé ẹ̀, Ṣọlápé. Ìgbà tí ìyá bá máa bẹ̀rẹ̀ sí ń jẹ́, ó ní rẹ́ anybody bẹ́ẹ̀ káàánú. Ṣé o mọ̀ pé ìjà ò tí ì dé sí tó ti ń já bọ́ǹdì ẹ̀? Wàá máa wéyàn bẹ́ẹ̀ káàánú, ò ní réyàn bẹ́ẹ̀ káàánú. Ìgbà tí ìbínú Ọlọ́run bá máa dé lórí ẹ̀, kò tí ì dé ní gbogbo ọ̀nà ẹ̀ ti dàrú yìí o. Ló ti ń sá kìtìkìtì kàtàkàtà káàkiri. Ìwọ ọmọ lásán ìkejì ajá yìí. Ṣé o tó bẹ́ẹ̀ kó drop orúkọ Queen Mother ní kí ló máa jẹ? Ṣáyé ò ní gbàgbé ò ní parẹ́ máyé ni. Nǹkan wọn tó ń pe orúkọ Queen Mother fún kan kí ṣó jẹ́ fún ẹni. Ṣèbí still náà pẹ̀lú bó ṣe ran kókó mórúkọ ọmọ ọlọ́mọ. Ṣèbí gbogbo ẹ̀yàn ọ̀nà ẹ̀ náà ń dàrú náà ni. Ọ̀nà ẹ̀ náà ń dàrú kí ló ti fi ṣe pé bó ló ti lọ. Ó ti lo bàbá lábúlé olùlẹ̀ ní olùlẹ̀ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ gbogbo ẹ̀ lulẹ̀ ní. Ó ti ṣògùn kọjá ó tún sí òbó ó ti ṣe gbogbo at the end of the day kí ló ṣẹlẹ̀? Nǹkan ẹyọ kan lọmọbìnrin yẹn sọ kí Ọlọ́run ṣe ìdájọ́ láàrin ẹ̀yin méjèèjì. Ó ní kí Ọlọ́run ọba kó ṣe kí ni kó ṣe ìdájọ́ láàrin ẹ̀. Ó ti gbádàbí wá orí ẹ̀ làdàbí ti ń dáhùn. Ọmọ òṣì àbí ìpà. You don't understand life. You are just a nuisance. Ọmọ kékeré kan tó rówó he nílẹ̀ tó ń dunú. You are confused. Ọlọ́run tí ò fún yín lówó tó jẹ́ kó jẹ́ pé inú ògiri àlàpà ni wà àti ìyá ẹ̀ gbé. Ó mọ nǹkan tó ń ṣe torí ó mọ̀ pé tó bá lówó rádaràdá tó máa fi owó máa ṣe ni. Òun ló fi jẹ́ kí ìyá jẹ́ kó jẹ̀yà ẹ̀. Kí ìyá ẹ̀ kú jàlàjàlà ọmọ òṣì. Ọlọ́run tí ò fún yín lówó tí ò fún yín nǹkan kan ó mọ̀ nǹkan tó ń ṣe náà. Sometimes Ọlọ́run máa ṣe rẹ̀ máa wò pé ibi ló ń ṣe. Tó bá pẹ́ Lizzy ṣì ń fọ ẹsẹ̀ níbi tó ti ń fọ ẹsẹ̀ ni. Ṣé gbogbo nonsense tó ṣe ṣó máa ṣe? Ó tọ́ kámẹ́rà gbogbo ìgbà tó ń fọ ẹsẹ̀. Wọ́n ẹni òṣì ẹni àdánù. Èèyàn rádaràda. Ọpọlọ ò ní orí tó ń rò. Ò ní orí, ò ní tìjú, ò ní orí tó ń rò, ò láṣọ gidi lórí ìkọ́. Gbogbo nǹkan gidi àlùbáríkà ilé ayé lọ́lọ́run fi jẹ́ ẹ̀yà. Olóṣì ọmọ.
ò mọ nǹkan tó ń expect. I don't know what you are expecting. Wọ́n ti bẹ̀ ẹ́, wọ́n ti rọ̀ ẹ́, ó ti tó wọ́n ti settle ẹ̀ still náà olóòní gbọ́ òní gbá ẹ lọ kú sí díẹ̀. Kí ló wá ṣẹ́ǹtì tó ń gbọ́n gbọ̀ngbọ̀n kiri. Àlíwò ó ṣe fún Ìyábọ̀ ni. So táliwò náà bá ń ṣe fún ara ẹ̀ náà ló ti kọ náà. Aliu want to bully people to ṣe kíni to be able to use it to sell his movie. That movie tí ò lè tà tí ò lè rí èrè kankan jẹ lórí ẹ̀. Ìwọ gan rere jẹ nínú ayé ni Solape. Ṣé ìwọ fún ara ẹ gan rere jẹ tábà sọ pé Aliu fẹ́ jèrè bẹ́ẹ̀? Ọ̀pọ̀ òkè ń jèrè bọ̀ lẹ́yìn ọjà gbogbo yẹn níjọ jèrè papọ̀ ni. Ẹ máa fojú ọwọ́ ṣe ẹ máa fẹ̀yìn ọwọ́ dànù ni. Pé ẹ̀yin méjèèjì ẹ máa jókòó ẹ máa ba àwọn èèyàn láyé jẹ́. Ẹ máa fojú ọwọ́ ṣe ẹ máa fẹ̀yìn ọwọ́ dànù ni. Ẹ tí ì rí nǹkan kan.